pásítọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi ń kọ́lé tiẹ̀ sọ́tọ̀ gédéǹgbé. Kò sẹ́ni náà tó lè yára rẹ̀ sọ́tọ̀ fọ́lọ́run ọ̀tọ̀ tí ò ní máa róhun ọ̀tọ̀ gbà lọ́wọ́ Ọlọ́run ọ̀tọ̀. Ẹni ọ̀tọ̀ tó bá yára rẹ̀ sọ́tọ̀ fọ́lọ́run ọ̀tọ̀ á róhun ọ̀tọ̀ gbà. Mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá. Á dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá. Ọba adániwáyé adániwáyé adániwáyege. Ọ̀rẹ́ ẹni rẹ̀ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún. Ọ̀nà níná ní tí náà jàǹdùkú ṣìnà lè bàbá wọn kábíyèsí Olódùmarè. Mo kí yín o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, a kú ọdún o. Happy New Year. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ìrènú ọdún 2026 yìí yóò tẹ̀ mí, yóò tẹ̀ yín lọ́wọ́, yóò tẹ̀ gbogbo wa lọ́wọ́ tí ò ní kú kan láṣẹ Èdùmàrè. Ní dédé àsìkò yìí mo ní àlejò pàtàkì lójú òpó wa ń bí. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́, ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n jẹ́. Kódà kí n má tí torí wọn fẹ́ kéèyàn máa pọ́n àwọn wọn ń fẹ́, ṣùgbọ́n ní kúkúrú ẹ jẹ́ kí n dárúkọ wọn. Pásítọ̀ Ọládòsù Rótìmí, mo kí yín, ẹ kí àwọn èèyàn tó ń wò yín ní gbogbo àgbáyé lásìkò yìí. Ògo ni fún ẹni tó dá ayé àti ọ̀run. Mo kí gbogbo ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé níbikíbi tó ti ń gbọ́ mi. Mo kí wọn pé wọ́n káàbọ̀ sínú ọdún tuntun 2026 ní agbára Ọlọ́run Elédùmarè. Ọdún yẹn á jẹ́ ọdún ìṣelógo Àmín. àti ọdún ìgbédìde tó tayọ Àmín. fún wọn. Nínú ọdún náà wọn ó rẹ́rìn ayọ̀, wọn ó sì gbégbá ọpẹ́ tó lápẹẹrẹ ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Àmín. Ẹ ṣeun sáà. Ọmọ ìlú wo gan ni yín? Pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi mo wá láti ìlú kan tó ń pè ní Àgọ́ Àrẹ ní ọ̀nà Ṣakí. Àgọ́ Àrẹ ọ̀nà Ṣakí under Ìbàràpá ló wà. So Àgọ́ Àrẹ lọ́nà Ṣakí á kọjá Ìsẹ́yìn Ìlérò Òkèrò kẹ́ tó dé Àgọ́ Àrẹ. So ọmọ Àgọ́ Àrẹ ni bàbá tó bí mi lọ́mọ. Kí lẹ korúkọ wọn? Ọmọ Àgọ́ Àrẹ ni bàbá tó bí mi lọ́mọ. Àfin ò ní ìdí introduction láàrin ọjà. Ìgbà tí mo dárúkọ yé ẹ̀kan mo ní Pásítọ̀ Ọládòsù Rótìmí. Ẹ má bínú, àwọn míì máa ń pè yín wòlíì náà. Ṣé wòlíì gan ni yín ni àbí pásítọ̀ ni yín? Orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni sà. Ẹ̀bùn yẹn ìgbà tí màá bẹ̀rẹ̀, ẹ̀bùn ajínrere ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. So ìsọjí ni o, àdúrà ni o, kì í rẹ̀ mí. Ṣùgbọ́n nígbà tá à ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn ni ẹ̀bùn àsọtẹ́lẹ̀ àti ìran wòlíì tó wọlé. So mo tún wá kẹ́kọ̀ọ́ àlùfáà pẹ̀lú ẹ̀. So gbogbo ọ́fíìsì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo ti lè operate. So pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi. Tó túmọ̀ sí pé bàbá pè yín ní evangelist àjàyùpá, bàbá pè yín ní pásítọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé náà ni bàbá wa fọbalẹ̀ tá a sọ pé wòlíì ni yín. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun wòlíì Ọládòsù Rótìmí. Tọ́ iṣẹ́ ìsìn wo gan lẹ ń ṣe? Iṣẹ́ ìríjú náà ni nínú agbo Ọlọ́run. So gẹ́gẹ́ bí mo ti sọ sí, mo jẹ́ àlùfáà, mo jẹ́ ajínrere, mo dẹ̀ tún jẹ́ wòlíì Ọlọ́run. So mo dẹ̀ ti bẹ̀rẹ̀ ń sìn, ó ti ń gbẹ́nulé ọdún 15 tá a ti bẹ̀rẹ̀. Early 2010-11 láti bẹ̀rẹ̀. So even gan ká tó gbà pé a fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà làwọn bàbá wa gbà lórí wa àti màmá. Torí èmi jẹ́ nìkan tó jẹ́ pé mi ò ẹ́bà ronú pé Olúwa pè mí sí iṣẹ́ agbo rẹ̀. Dó mo jẹ́ ohun èlò nínú ìjọ, mo ti ṣe ọ̀gá akọrin rí, mo ti wà ní àfàdúrà jagun ajèrè ọkàn. So gbogbo department yìí mo ti function nínú ìjọ Ọlọ́run. Àti pé bàbá tó bí mi lọ́mọ gan, àwọn náà jẹ́ wòlíì àti olùṣọ́ àgùntàn. So a sì máa sọ̀rọ̀ dé ọ̀dọ̀ tiwọn náà later, bóyá nínú program, nínú recording yìí, or maybe subsequent program. So
pé èèyàn ó ṣiṣẹ́ olúwa yẹn kì í ṣe nǹkan tó wà ní ọkàn mi, kò sínú àjẹ́ndà mi, torí mo lọ sí school, mo dẹ̀ kàwé, so mo dẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tọ́lọ́run fún mi. Ṣùgbọ́n nígbà tí ìpè yẹn máa dé, so mi ò kọ́kọ́ kà á kún, mi ò kọ́kọ́ já mọ́ra. Ìgbà táwọn ìránṣẹ́ Ọlọ́run wá ń tẹnu mọ́, àwọn tí mo mọ̀ àwọn tí mi ò mọ̀ tí wọ́n kọ sí mi, so ló jẹ́ kí n fẹ́ máa lísìtì díẹ̀. So bàbá tó wá bí mi lọ́mọ náà, àwọn náà tó wá tún sọ jáde pé ìpè wà lórí ẹ o. Wọ́n ti dídì pé mi jókòó ń jọkàn, wọ́n ní tí mo bá gba ìpè yẹn, so ogun táwọn jẹ́ mi ò ní jà o, pé Ọlọ́run á tètè ràn mí lọ́wọ́ nídìí iṣẹ́ yẹn. Wọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn tó náà, mi ò tí ì fi bẹ́ẹ̀ gbà until tèmi gangan náà wá ní encounter lójú àlá tọ́lọ́run fi ràn yẹn hàn mi. Ó ṣáà rí pé mo wà níwájú ọ̀pọ̀ ènìyàn, ibẹ̀ yẹn dàbí field so àwọn èèyàn wà, white wà ń bẹ̀, so lójú àlá yẹn. And then period yẹn mo jẹ́ni tó máa ń kọrin, mo jẹ́ olórin, so olórin tó máa ń kọrin ní máa ń pè mí síta fún eré, so mo jẹ́ tó dá báǹdì lẹ̀. So èmi wá rò lọ́kàn mi pé àbí iṣẹ́ orin yẹn ló máa gbé mi lọ sí maybe òkè òkun ibi àpéjọ ńlá táwọn èèyàn pọ̀ sí, so tó wà lọ́kàn mi nìyẹn. Ṣùgbọ́n nígbà tí mo wá ń pray more, tí mo dẹ̀ tún fi lo àwọn tó jẹ́ àgbàlagbà nínú iṣẹ́ olúwa, wọ́n ní iṣẹ́ olúwa ó wà níwájú mi pé màá ṣiṣẹ́ yẹn, Ọlọ́run dẹ̀ fẹ́ lò mí gan fún gbogbo ayé. And then nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ náà, mo rí wípé lóòótọ́ olúwa fẹ́ lò mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní gbogbo àgbáyé. So ládìgbà tá a dẹ̀ ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìjákulẹ̀, oríṣiríṣi àwọn kan ló ti ṣẹlẹ̀ láti ẹ̀fẹ́ wò pé bí àbí ká padà. Ó tiẹ̀ tó gbà kan nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 2013-14 yẹn, tó yẹ pé wọ́n rán ejò sí mi, ejò físíkà, kì í ṣe ojú àlá o, físíkà sà. Ìjọ yẹn mo kàn jókòó sí, torí ibi tí mo ti kọ́, ibi ọ̀dọ̀ dáàdì mi ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. So branch wọn kan tí mo wà, so branch yẹn wà nílùú Ìjẹ̀bú, so wọ́n wá kọ́ yàrá síbi ẹ̀yìn ṣọ́ọ̀ṣì yẹn. Ibẹ̀ ni mo wá jókòó, ibi yàrá yẹn mo wá jókòó síwájú ìta. Ó wá di alẹ́, bí mo ṣe wá jókòó yẹn, èmi ò mọ̀ pé ibi ẹsẹ̀ mi báyìí ejò ti wà ń bẹ̀. Ilẹ̀ ti ṣú bí nǹkan bí aago méjì àbọ̀. Ẹ̀mí ẹ̀kọ́ ní kí n tọ́ torchlight fóònù mi, mo kàn tọ́ sí ni ó bá di ejò, ó bá di bó lọ ya mi. A ṣàpá ejò yẹn ní alẹ́ ọjọ́ yẹn. Gbogbo àwọn tó wà lára nítorí ibi tí mo jókòó sí ẹ̀yìn kò sí igbó, kò sí kankan, gbangba ìta ni. Gbogbo wọn lọ sọ pé eléyìí oṣojú lásán wọn. Lẹ́ẹ̀kejì náà, the same place náà, wọ́n tún rán ejò yẹn náà sí mi ní àárọ̀ báyìí náà ni físíkà tí yẹn náà tó gbé orí báyìí. So ṣùgbọ́n Ọlọ́run bá mi pa. So láti ìgbà ni mo ti wá wò pé tó ẹni tó yóò bá ṣiṣẹ́ olúwa lóòótọ́ àfi k'Ọlọ́run ó wà pẹ̀lú ẹ̀. Torí pé ó sọ pé ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. So ìlàkọjá pọ̀ tí mi ò lè sọ tán. Ṣé ìjọ kan tí mo tiẹ̀ jókòó síta, èmi tó jẹ́ pé láàárọ̀ Monday màá ti bọ́ síta, màá ti wá jíjẹ mímu lọ, mo wá jókòó ṣẹmọ̀, mò ń ka bíbélì, mi ò mọ̀gbà tí mo ronú lọ, mo ti kúrò níbi tí mo jókòó sí. Ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló sọ pé pásítọ̀ ṣé kò sí. So ó jẹ́ àwọn ìlàkọjá tí mo rí tó pọ̀ nínú àwọn ìrìn àjò yẹn. Ẹ ṣeun, mo fẹ́ béèrè kan níbi tọ̀rọ̀ Iléjòdè nínú àwọn àlàyé ìlàkọjá tí ẹ̀ ń ṣe yẹn. Sà, ẹni wọ́n rán ejò yẹn sí yín ni, báwo lẹ̀yin ṣe mọ̀ bẹ́ẹ̀? Èyí tí mo fi mọ̀ ni pé àdúgbò tí ìjọ yẹn wà, àdúgbò àwọn ẹlẹ́mìí òkùnkùn ni. Ṣé ó ti yẹ yín sìn? So dóò kò síbi tí wọ́n sí, ṣùgbọ́n wọ́n so prominent ń bẹ̀ yẹn gan. Even ọ̀sán gangan ẹ̀yà máa ké sí oṣí òní. And then kò fi bẹ́ẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ tó dàgbà ní agbègbè yẹn. Ìjọ tá dẹ̀ ń sọ yìí náà, ẹnìkan ti wà lórí ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé èmi gba ìpè tí dáàdì mi wá sọ pé àfi kí n wá sí orí ìjọ yẹn. So ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò jẹ́ kó rí ṣe, tó jẹ́ pé ìjọ yẹn túká mọ́ lọ́wọ́ kó tó di pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá lu èmi láti ṣẹ̀ṣẹ̀ tún gbé dìde. So pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, ìjọ yẹn náà sì wà láàyè lónìí. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣorí ìjọ yẹn ni mo wà permanent, èmi náà ti wà lórí iṣẹ́ ìránṣẹ́ tèmi, ṣùgbọ́n at least mo sì máa ń yọjú síbẹ̀. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi.
ìjọ wo wá ní inú yín bàjẹ́ jùlọ ṣe pé tíbi tí ládálé ayé ìjọ wo nínú yín bàjẹ́ jùlọ nídìí iṣẹ́ ìránṣẹ́ ìṣówà. Ìyẹn ló tiẹ̀ pọ̀ jù ṣe ìjọ tá a máa gbàwẹ̀ dádì tí ò ní sí kankan tá a bá fi break ìyẹn ò tiẹ̀ kò láì mọye ìgbà ìjọ tá a lórí òkè tí ò ní sówó tá a fi wọ mọ́tò tá a máa ṣe fáìn bàrà ká tó lè rí mọ́tò ká tó lè rí owó mo ti rẹ́ni tó sọ̀rọ̀ sí mi mo ń bọ̀ látòrí òkè ìjọ yẹn náà ẹjọ́ ẹ dákun ẹ gbé mi dé ibi báyìí tí wọ́n sọ̀rọ̀ sí mi pé omijé bọ́ lójú mi ń jọ yẹn gan wọ́n sọ pé Ọlọ́run tó bá lè gbé mi dìde nínú iṣẹ́ yìí màá polongo rẹ fún gbogbo aráyé màá dẹ̀ fi títóbi rẹ hàn mi ò dẹ̀ ní oko tó bá fi sípà mi màá fi ran àwọn èèyàn lọ́wọ́ so ọjọ́ ẹkún pọ̀ nídìí ẹ̀ ọjọ́ ìbànújẹ́ pọ̀ nídìí iṣẹ́ yẹn ìyẹn lẹ ṣe rí pé ẹni tó bá gba ìpè tòótọ́ wọn kì í fẹ́ ẹni tí Ọlọ́run bá pè ní tòótọ́ tí ìpè yẹn jẹ́ ìpè májẹ̀mú wọn kì í fẹ́ tètè gbà á torí pé Sátánì máa ń dojúkọ wọ́n gan so a gbé ìlàkọjá wá a gbé ìjì wá a gbé ìrònú wá a gbé ìdánwò wá tí wọ́n á fi fẹ́ sọ pé bí akáwọn filẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn bàbá tó nínú Olúwa àti bàbá tó bí mi lọ́mọ náà tí wọ́n máa ń bá mi sọ tó ń kọ́ mi lẹ́kọ̀ọ́ tó dẹ̀ fi hàn mí pé kì í ṣe pé àwọn ti sọ pé bóyá Ọlọ́run á tètè gbé mi dìde nínú iṣẹ́ yẹn pé mi ò ní làǹkọ́ kọjá màá ń làǹkọ́ kọjá o àdẹ́pá bá ń bá rí ẹ̀ náà ní tó jẹ́ kémi gan náà wá tó gbé àgbélébùú yẹn láì bójú wẹ̀yìn ó ní pé ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà fúnra mi nínú Matthew chapter 5 láti verse 10 sí 12 sí 13 wípé nígbà tó bá ṣe nínú bíní sí wa ó ní ká láyọ̀ o pé èrè wa ń bẹ ní ọ̀run torí pé wọ́n ti ṣe é sí àwọn wòlíì ṣáájú so ìyẹn ni pé iṣẹ́ téèyàn bá ṣe tó jẹ́ ti Ọlọ́run tí wọn bá tí sọ̀rọ̀ sí ẹ tí wọn bá tí takò ẹ tó bá tí gbógun tiẹ̀ ta ẹ lọ́fà tí wọn bá tí ṣe ẹ̀tánà díẹ̀ kí wọ́n bà ẹ́ jẹ́ o tí gba ìpè o sì ṣeré ni so gbogbo tí mo sọ yìí ló ti ṣẹlẹ̀ sí mi even kò ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ẹ̀kọ́ tí mo ti gbà àtọ̀rọ̀ Ọlọ́run tèmi náà kà fúnra mi ó ń fún ẹ̀lì mi láti tẹ̀síwájú pé mo ṣe lọ síbi kan tó ga. Ìjọ wo wá nínú yín dùn jù lọ lẹ́nu iṣẹ́ Olúwa yìí? Kò tí ì fi bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ìjọ tí inú mi dùn àwọn ìjọ tí àwọn èèyàn jẹ́rìí ságbára Ọlọ́run ohun tí Ọlọ́run ti ọwọ́ wa ṣe pàápàá jùlọ obìnrin kan wà tí wọ́n ti dè ìbejì ló wà nínú ẹ̀ so à ń ṣe ìsọjí yẹn lọ́wọ́ ní 2023 so ó dẹ̀ wọlé wá bó dẹ̀ ṣe wọlé nínú ìsọjí yẹn gbóná ńjọ́ yẹn àwọn èèyàn wọnú ìmísí so wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pẹ̀lú ẹ̀ sèmi náà dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé obìnrin yẹn so níjọ́ kejì òun fúnra ẹ̀ ló pé òun tó jẹ́ pé oṣù òun ti díù òun ti lé ní èyí à so ó wá pè mí pé òun bí ọmọ ọkùnrin kan àti obìnrin kan o so ó jẹ́ lára nǹkan tó dùn mọ́ mi nínú tí mo dẹ̀ mọ̀ pé yes lóòótọ́ ìpè yìí máa jẹ́ ìpè tó máa tú àwọn èèyàn sílẹ̀ tó dẹ̀ máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dìde dẹ́ àti ìjọ kejì náà ọmọ kan náà tó jẹ́ pé òun náà ti kú so ó tẹ nǹkan mọ́lẹ̀ wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ wa ọmọ yẹn lónìí Ọlọ́run jẹ́ kó yè ó dẹ̀ tún òun náà ń ṣe dáadáa so àwọn ọmọ yìí rí ohun tọ́lọ́run ti ṣe nípa iṣẹ́ ìránṣẹ́ wa so ó jẹ́ àwọn ọjọ́ tí inú mi dùn nípa iṣẹ́ ìránṣẹ́ yẹn sà. Ṣé ẹ lè sọ díẹ̀ nínú àwọn ẹ̀rí míì tí iṣẹ́ ìránṣẹ́ tàbí lẹ́yìn fúnra yín gan náà ti rí lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí? Yíyà èmi gangan fúnra mi àìsàn kan máa ń ṣe mí kó tó di pé mo wọnú iṣẹ́ ìránṣẹ́ yẹn àìsàn yẹn máa ń lé mi ò fi bẹ́ẹ̀ ṣe àìsàn mọ́ tó bá bẹ̀rẹ̀ báyìí màá bí màá máa yàgbẹ́ màá máa bì o so ṣùgbọ́n nígbà tí mo wọnú iṣẹ́ ìránṣẹ́ yẹn orí òkè kan ní ìránṣẹ́ Ọlọ́run kan mú mi lọ wọ́n pè lórí òkè Èrìò ní 2011 ibẹ̀ lọ́lọ́run ti ṣe ogun yẹn sà ní 2011 I could still remember ní June 2011 ìránṣẹ́ Ọlọ́run yẹn àwọn náà ti wà lamẹ́ríkà sí wọ́n pọ̀ ní Pastor Israel wọ́n lè máa gbọ́ interview mi so he can testify to it so èmi àtàwọn kan lọ́jọ́ mú lọ sórí òkè níjọ́ yẹn mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn ni
so nínú àdúrà yẹn ní orí òkè Èrìò ni Ọlọ́run ti ṣẹ́ ogun yẹn pátápátá àti gbà yẹn lèmi náà ti wá wò pé tí Ọlọ́run bá lè ṣẹ́ ogun fún mi báyìí, ogun tó jẹ́ pé lára àwọn ọmọ ìyá mi gan ó mẹ́mí wọn lọ, so tọ́lọ́run bá lè ṣẹ́rú ogun fún mi báyìí, then màá fi gbogbo àyà mi àti ọkàn mi màá fi sin Ọlọ́run yẹn, màá dẹ̀ fi ṣe iṣẹ́ yìí débi tí ẹ̀mí mọ́ bá ràn mí lọ́wọ́ dé. Ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí, ǹjẹ́ àwọn ilé, àwọn ará yín, àwọn ará ilé, ìyàwó, gbogbo àwọn èèyàn yín pátápátá mọ̀lẹ́bí, ǹjẹ́ wọ́n kọ́wọ́ tì yín lẹ́yìn? Torí ìdí tí mo béèrè ni wípé nínú Bíbélì wọ́n máa ń sọ pé wòlíì kì í lọ́lá nílùú ẹ̀. Ṣé wọ́n kọ́wọ́ tì yín lẹ́yìn bí? Òótọ́ lẹ sọ, ó ti ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu torí pé orin mo máa ń kọ, so mo dẹ̀ tún máa ń ṣe àwọn business mi, so mi ò dó mo jẹ́ ọ̀gá akọrin náà ní church, mo dẹ̀ máa ń wúlò láwọn department mi ní church, ṣùgbọ́n nígbà tọ́pọ̀lọpọ̀ gbọ́ ó jẹ́ ìyàlẹ́nu fún wọn, so kò jẹ́ kí wọ́n tètè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi, pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ ìyá àti bàbá, even gan àwọn tó ti ẹ̀jọ́ ọmọ bàbá gan so lára dìde torí lára wọn ti ń ṣiṣẹ́ yẹn kó tó di bọ́ lọ́n pé mi ṣó ti yé sìn, so but ìjọ kan lọ́lọ́run kàn tẹnubà dáàdì mi sọ wípé ẹ fi ẹni tí Ọlọ́run pè é lẹ jẹ́ kó ṣiṣẹ́ ẹ, so kò sẹ́ni tọ́lọ́run ò lè pè, kò dẹ̀ sẹ́ni tí ò lè lò, ẹ jẹ́ kó ṣiṣẹ́ tó fẹ́ ṣe. Àìkú sí remember that day, ìgbà yẹn a máa ń ṣe ìpàdé papọ̀, a máa ń ṣe combine Fiji, so Fiji yẹn la lọ ṣe lára àwọn branch yẹn, bàbá dẹ̀ ti wà láyé ńgbà yẹn, so bàbá wa sọ̀rọ̀ lóru ọjọ́ náà pé ẹfẹ tọ́lọ́run pè lẹ jẹ́ kó ṣiṣẹ́ tọ́lọ́run ràn, pé nobody knows tomorrow, so àtijọ́ yẹn ni iná ìlara yẹn tó ti lọlẹ̀ díẹ̀. Ọlọ́run pé gbogbo period yẹn mo ní sùúrù láti lè overcome ìlàkọjá yẹn nígbà yẹn, so kì í ṣe gbogbo wọn ló fi bẹ́ẹ̀ support mi, ṣùgbọ́n as time goes on, nígbà tí Ọlọ́run dé sínú ayé tí ẹ̀mí mú mi ṣiṣẹ́ agbára, iṣẹ́ ìyanu, ó jẹ́ kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní padà máa tì mí lẹ́yìn, táwọn náà máa fàdúrà ràn mí lọ́wọ́. So òótọ́ ni ọ̀rọ̀ tí Jésù Olúwa wa sọ pé wòlíì kì í lọ́lá ní ìlú ẹ̀, òótọ́ ni, ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi, nígbà tí ẹ̀bùn yẹn ń jáde, tí àwọn orí ọ̀fẹ́ yẹn ń jáde, táwọn náà dẹ̀ ń rí mi láwọn ìsọjí ńlá táwọn àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń pè mí sí, so pàápàá jùlọ àtúntà bá ń ṣe program ní church gan, mo máa ń ṣe Facebook live, so I post here, so majority wọn máa ń rí mi, àwọn rí lórí Facebook lánàá, so ó jẹ́ nǹkan tí ó jẹ́ kó padà support later, kì í ṣe gbogbo náà o, at least 75% of them, so wọ́n support sa. Kí wá ní àfojúsùn yín ọjọ́ iwájú lẹ́nu iṣẹ́ Olúwa? Pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi, àfojúsùn mi náà ni wípé láti gbé ìyìn rere lọ sí gbogbo ayé. Matthew 28:18 ó ní Jésù sì wá, ó wípé gbogbo agbára láyé àti lọ́run la fi fún mi, so ẹ lọ wàásù ìyìn rere fún gbogbo ẹ̀dá, ẹnikẹ́ni tẹ́ bá ti baptist rẹ̀ ó ní yóò là. So lára tí mo ṣe wá sórí platform yìí náà ni pé ohun ìyìn rere tá a gbé dání fún àwọn èèyàn láti mọ̀ ọ́, torí bẹ́ẹ̀ ni sọ pé àwa tá a ti gbàlà ká dìde fún ìgbàlà ẹlòmíràn. Tá a bá wo ilé ayé lónìí, so ìyìn rere ti ń fara gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run ń gbẹ́kẹ̀lé, wọ́n ti já Ọlọ́run kulẹ̀. So èmi náà wá ní lọ́kàn pé tó táwọn kan bá já Ọlọ́run kulẹ̀, èmi ní lọ́kàn láti múnú Ọlọ́run dùn, so láti gbé ìyìn rere yẹn káàkiri gbogbo ilẹ̀ ayé níbikíbi tí àwọn èèyàn bá wà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. So àfojúsùn mi náà nìyẹn, pé láti jẹ́ kí ìyìn rere kó dé gbogbo ibi tí ó yẹ kó dé láti ẹnu mi. Ó dẹ̀ ní ìgbàgbọ́ pé pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi, pẹ̀lú ìgbésẹ̀ tuntun yìí, Ọlọ́run á ràn mí lọ́wọ́
téèyàn bá ń ṣiṣẹ́ kan èèyàn máa ń ní àsìkò fẹ̀yìntì. Ìgbà wo lẹ̀yin fẹ́ fẹ̀yìntì nídìí iṣẹ́ Olúwa? Iṣẹ́ Olúwa sà doctrine àwọn ìjọ míì ó yàtọ̀ síra wọn ṣódì. Gan bàbá sì ṣe ìsọjí tó jẹ́ pé wọ́n ṣe ìsọjí gan so tó ní mo máa ń ṣe program kókó tó di pé bàbá kú mo bẹ̀rẹ̀ ní 2017 mo máa ń ṣe 21 days mo máa fi celebrate birthday mi ní gbogbo tó ọmọ oṣù kẹta ní mí so èyí tí mo wá kọ́kọ́ ṣe ní 2017 yẹn so bàbá gan níjọ́ tó parí gan níjọ́ tó bọ́ sí birthday mi gan tó parí so bàbá ìdílé ìbọn ṣe mínísítà ńjọ́ yẹn ó máa dàbẹ̀ ní pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni so mo wá ní so tí àgbàlagbà bá lè máa ṣiṣẹ́ Ọlọ́run báyìí so mélòó wá lè mi tó jẹ́ pé èmi sì kéré so ohun tó wà bẹ́ẹ̀ náà ni pé ibikíbi tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ dé láti gbé dé ni mo fẹ́ gbé dé kì í ṣe pé bóyá láti ṣe dé lẹ́fù kan pé bóyá èèyàn wá fẹ̀yìntì rárá o so iṣẹ́ Olúwa láfi dídí Ọlọ́run. tí n bá gbọ́ àlàyé yín dáadáa yes sir. tí n bá gbọ́ àlàyé yín dáadáa ń tẹ̀ gbìyànjú àti sọ ni wípé gbogbo ara yín gbogbo ń tẹ́ jẹ́ Ọlọ́run ọba ló ní pé ẹ sì máa wà títí dìgbà tọ́lọ́run ó fi sọ pé ó tó túmọ̀ sí pé ìgbà tẹ́ bá dàgbà tẹ́ dògbò tẹ́ lọ bọ́lọ́run àbí ẹ ṣeun ọ̀dà ẹ jẹ́ kí n béèrè báyìí gẹ́gẹ́ bí wòlíì wọ́n máa ń sọ pé ìlú tí ò bá ti sí wòlíì wọ́n ní irú ìlú bẹ́ẹ̀ ó ti parun tán kò wá sí lọ́dọọdún àwọn wòlíì máa ń fi àwọn àsọtẹ́lẹ̀ ọdún síta wọ́n máa ń fi àsọtẹ́lẹ̀ ọdún síta ẹ̀yin náà gẹ́gẹ́ bí wòlíì Ọládòṣù Rótìmí àwọn èèyàn ń fojú sọ́nà láti gbọ́ àsọtẹ́lẹ̀ 2026 lẹ́nu yín kí ni káwọn èèyàn máa retí o lọ́dún 2026. ògo ni fún ẹni tí ó dá ìyọ̀ Deuteronomy 29:29 ó ní ti Olúwa ní ohun ìkọ̀kọ̀ èyí tí ó bá ṣe fi hàn wá òun ní tiwa àti ti ilé wa nígbà tá a dé Psalm 25 ó ní àṣírí Olúwa ó ń bẹ pẹ̀lú àwọn tirẹ̀ Amos 3:7 ó ní Ọlọ́run ò ní ṣe ohun kankan bí kò ṣe pé ó fi hàn àwọn wòlíì rẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi mo fẹ́ fi dá gbogbo àwọn tó ń gbọ́ mi ní gbogbo àgbáyé lójú pé ọdún tó ń bọ̀ yẹn o ọdún tó máa yàtọ̀ ni. Alákọ̀ọ́kọ́ nínú àkọsílẹ̀ mi ohun tọ́lọ́run bá mi sọ bí ọdún yẹn máa jẹ́ ọdún ìsọjí. It's going to be a year of revival. Kì í ṣe ìsọjí ìgbà ìkẹyìn o ìsọjí láti dá àwọn èèyàn padà síwájú Ọlọ́run. Jeremiah 6:16 ó ní ẹ padà ojú ọ̀nà ìgbàanì so ọdún yẹn máa jẹ́ ọdún ìsọjí so Isaiah 60:22 pé ìsọjí sì wà ní ilẹ̀ náà Isaiah 60:22 so ó máa jẹ́ ọdún ìsọjí láti dá àwọn tó ti ṣáko pàápàá jùlọ àwọn tó ti mọ òtítọ́ bọ̀ tó títọ́ yìí ò sọ wọ́n dòmìnira bí a torí ìlà kọjá tàbí tó olùṣọ́ àgùntàn kan ṣe tàbí tí wòlíì kan ṣe tí wọ́n láwọn ò ní sin Ọlọ́run mọ́ àwọn ò lọ chọ́ọ̀chì mọ́ ẹ rí i pé tó kú orí íńtánẹ́ẹ̀tì lónìí nìyẹn torí tí pásítọ̀ kan ṣe torí tí wòlíì kan ṣe mi ò ní lọ chọ́ọ̀chì mọ́ so ọdún yẹn máa jẹ́ ọdún ìdápadà síwájú Ọlọ́run so it's going to be a year of revival so Ọlọ́run á gbé àwọn ikọ̀ dìde láti ṣe kíni láti dáná ìsọjí ọ̀rọ̀ Ọlọ́run yẹn á gbilẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò dẹ̀ tẹ̀lé ìyẹn ní ọdún 2026 ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ ọdún tí Ọlọ́run á dá àwọn èèyàn padà sí ìfẹ́ ìpìlẹ̀ ìfẹ́ ìbẹ̀rẹ̀ Revelation 2 Revelation 3 ó ní èmi mọ iṣẹ́ rẹ ṣùgbọ́n ó ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀ so ó jẹ́ ọdún tọ́lọ́run máa dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run
Ọlọ́run máa dá wọn padà sí ìfẹ́ ìpìlẹ̀ pàápàá jùlọ láti ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ wọn because salvation is personal. Galatians 2:12. So ó ní ká máa ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ wa pẹ̀lú ẹ̀rù àti ìtẹríba with fear and trembling. So ó máa jẹ́ ọdún tí àwọn èèyàn máa padà sínú ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ tán ní nígbà tí wọ́n jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà. Ẹlẹ́ẹ̀kẹta, ọdún yẹn máa jẹ́ ọdún tí Sátánì máa dojúkọ àwọn èwe, àwọn ọ̀dọ́ pàápàá jùlọ. Sátánì máa dojúkọ wọn. So àwọn ẹ̀mí kan máa jáde tó máa wọnú àwọn ọ̀dọ́ tí wọ́n máa ṣe tí ò tọ́. So gbogbo òbí kọ̀ọ̀kan gbọ́dọ̀ múra àdúrà, wọ́n dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ọmọ wọn pàápàá jùlọ àwọn ọmọ tó wà ní university àti boarding school. So ó jẹ́ ọdún tí Sátánì máa dojúkọ wọn gan. Àwọn ẹ̀mí kan á jáde síta, á máa wọnú wọn, wọ́n á máa ṣe tó lòdì. So Olúwa ní kí gbogbo òbí kó múra sí àdúrà lórí àwọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ó dẹ̀ tún jẹ́ ọdún tó jẹ́ pé àìsàn máa fẹ́ pọ̀ lórí àwọn èwe, àwọn ọmọdé. So wọ́n gbọ́dọ̀ kún fún àdúrà àti kán gba ìtọ́ni ní ìjọ wọn tó bá ń lọ, ohun tí Olúwa bá ní kán ṣe lórí àwọn ọmọdé. Ẹlẹ́ẹ̀kẹrin, ọdún yẹn máa jẹ́ ọdún ìgbédìde fún ẹni tá a ti gbàgbé. It's going to be a year of lifting up for forgotten people. Forgotten people. Forgotten people ẹni tá a ti gbàgbé. Psalm 118 verse 22 sí 26. Ó ní èyí di òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, ó di pàtàkì igunlé. Ó ní iṣẹ́ Olúwa ni èyí o, ó sì dára ní ojú wa. So it's going to be a year of lifting up for forgotten people. Ẹni tá a ti gbàgbé, tá a rò pé kò lè jẹ́ nǹkan kan mọ́, Ọlọ́run á gbé wọn dìde ní ọdún yẹn. Then ọdún yẹn á tún dé ọdún ìkọ̀sílẹ̀. It's going to be a year of rigorous rejection. So àwọn èèyàn á rí ìjákulẹ̀ wọn ibi tí wọ́n ti jẹ́ ẹni ìtẹ́wọ́gbà tẹ́lẹ̀. So pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run. So ó máa jẹ́ ọdún tó jẹ́ pé àwọn tí wọ́n gbọ́kànlé á já wọn kulẹ̀. Ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún wọn pé nígbà tí bàbá àti ìyá bá kọ̀ wá, Bíbélì sọ pé Olúwa yóò tẹ́wọ́ gbà wá. That is Isaiah 49:13-50. Pé kó má bá wa lójijì, á dé ọdún ìjákulẹ̀. Ni ó jẹ́ bàbá àti Olúwa ní kí n sọ fún gbogbo àwọn òṣèré tíátà pé kó lọ kún fún àdúrà. So mo rí ìjà láàrin wọn to the extent tó jẹ́ pé wọ́n á máa lérí síra wọn ní ojú gbangba. So kí oníkálukú wọn kí wọ́n lọ kún fún àdúrà dáadáa. Àwọn sọ́mọ wọn náà dẹ̀rẹ̀ ó kún fún dúdú ní ọdún yẹn. Àwọn òṣèré tíátà kí gbogbo wọn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. So àwọn tó bá lọ tọwọ́ bọ̀ nǹkan kí wọ́n lọ mú ọwọ́ wọn kó ń bẹ̀, kí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run. Ìyẹn àwọn òṣèré tíátà. Ẹlẹ́ẹ̀keje, ó máa jẹ́ ọdún tọ́lọ́run máa rántí àwọn oníròbìnújẹ́ ọkàn. 22, and the Lord remember Rachel and he opened his womb. So Genesis 30:22, Genesis 1 rántí inú àgàn náà lẹ́yìn. So ó máa jẹ́ ọdún tọ́lọ́run máa rántí àwọn oníròbìnújẹ́. The Lord will listen to their prayer in that 2026. So àwọn tó ti ń kànlẹ̀kùn, tó ti ń fomijé béèrè láti ọjọ́ tó ti pẹ́, ọdún yẹn máa jẹ́ ọdún tí Ọlọ́run máa rántí wọn. Ẹlẹ́ẹ̀kẹsàn, ọdún yẹn máa jẹ́ ọdún ẹ̀san fún gbogbo àwọn òṣèkà tán yídó borí. So àṣírí á tú gan. So Ọlọ́run máa jẹ́ ọdún yẹn máa jẹ́ ọdún ẹ̀san tí Ọlọ́run á ṣe kíni, tí Ọlọ́run á gbẹ̀san nítorí gbogbo àwọn tí wọ́n ti ṣèkà, tí wọ́n ti dá lóró, tí wọ́n ti pa sáyé tàbí tí wọ́n ti pa lápá àpátọ́, tí wọ́n ti kú dànù. So Ọlọ́run máa gbẹ̀san ní ọdún yẹn gẹ́gẹ́ bí ohun tí Olúwa bá mi sọ.
èyí tí mo dẹ̀ tó fi náà ni pé Olúwa sọ mi pé gbogbo àwọn tó bá máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí lọ́dún yìí pàápàá jùlọ tó fẹ́ pariwo ó fẹ́ pelére tó máa lọ sínú hall Olúwa ní kán gbàdúrà dáadáa o at least àdúrà ọjọ́ mẹ́ta kó tó ti pọ́n ṣe àjọyọ̀ yẹn torí pé mo rí i pé àwọn kan ṣubú níbi tí wọ́n ti ń jó níwájú eléré Olúwa ní gbogbo ẹni tí ó bá celebrate birthday bí òsèǹ tó fẹ́ ṣe nínú ilé tá a kàn ṣe ní lókì ṣùgbọ́n àwọn tó bá fẹ́ ṣe tí wọ́n fẹ́ pe àwọn èèyàn rẹpẹtẹ pe eléré pe MC pé kọ́ lọ gbàdúrà dáadáa ọjọ́ mẹ́ta kó dẹ̀ jẹ́ àdúrà ààwẹ̀ funfun ọjọ́ mẹ́ta wọ́n fi béèrè fún orí ọ̀fẹ́ tí ọfà òfin ní bà wọ́n nínú ayẹyẹ náà Olúwa ti ń bá èmi sọ eléyìí gan ká tó ṣe Christmas so Olúwa sì tún repeat ẹ̀ fún mi lóru àná gbogbo àwọn tó bá fẹ́ ṣe ọjọ́ ìbí ní ọdún tó ń bọ̀ yẹn tí fẹ́ ṣe ní aláyẹyẹ lá kí wọ́n wá ojú Olúwa kí wọ́n dẹ̀ gbàdúrà dáadáa Olúwa dẹ̀ ní kí n sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run pé kí gbogbo wa ká padà sọ́dọ̀ Ọlọ́run ká padà sí t'Olúwa gbélé wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ t'Ọlọ́run fi lé wa lọ́wọ́ kì í ṣe pé láti máa tako ara wa láti máa búra wa láti máa sọ̀rọ̀ síra wa lórí alátagbà Olúwa ní kóníkálukú padà sí ọ̀dọ̀ òun sínú ìfẹ́ òun àti iṣẹ́ tó ń gbélé wa lọ́wọ́ pé nípasẹ̀ rẹ̀ òun á gba orílẹ̀-èdè yìí òun á dẹ̀ gba ìdílé kọ̀ọ̀kan ní Olúwa àwọn ọmọ ogun wí gẹ́gẹ́ bí àwọn àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run bá mi sọ ó pọ̀ jù eléyìí lọ o ṣùgbọ́n ẹ jẹ́ ká sì fi sí lẹ̀ ní àwọn èyí tí mo sọ yìí ní gẹ́gẹ́ bí Olúwa ṣe ọ̀rọ̀ mi sà. ẹ ṣeun wòlíì Rótìmí wòlíì Ọládòsù Rótìmí ẹ ṣeun fún àlàyé àti àsọtẹ́lẹ̀ àti ìrírí yín tẹ́ fi síta ní báyìí màá fẹ́ kí ẹ fi àmọ̀ràn síta fún àwọn èèyàn tó ń wò yín ní gbogbo àgbáyé lásìkò yìí lẹ́yìn tẹ́ bá ti wá fi àmọ̀ràn yẹn síta tán ẹlòmíì ń wá pé kí wòlíì gbàdúrà fóun kí wòlíì bóun sọ̀rọ̀ pọ̀ àwọn míì fẹ́ bá wòlíì sọ̀rọ̀ pọ̀ nípa ibi tó yẹ kán tó ń gbé gbà ọ̀rọ̀ ayé ẹlòmíì ti sú ẹ pè nọ́mbà yín náà síta ẹ sì dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ ó yá ẹ bẹ̀rẹ̀ látòrí àmọ̀ràn. Àmọ̀ràn lápapọ̀ fún gbogbo àwọn tó ń gbọ́ mi alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kó ní kálukú dá Ọlọ́run rẹ̀ mọ̀ so má ṣe gbàgbọ́ nítorí wòlíì kan tàbí nítorí pásítọ̀ kan salvation is personal so kó ní kálukú dá Ọlọ́run mọ̀ kó ṣàwárí Ọlọ́run kó dẹ̀ gbà sínú ayé ẹ̀ kó máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ni àmọ̀ràn àkọ́kọ́ tí mo fẹ́ gbogbo àwọn tó ń gbọ́ mi má ti torí èèyàn ṣe ìgbàgbọ́ torí pé nígbà tí a bá máa dá wa lẹ́jọ́ oníkálukú ló máa dúró sí iwájú ìtẹ́ ìdájọ́ láti gba ìdájọ́ lórí gbogbo tó ṣe nígbà tó wà láyé so the pastor will not be there prophet will not be there evangelist will not be there so there is not going to be any excuse on the judgment day so kóníkálukú mọ Ọlọ́run tó gbà kó dẹ̀ sìn tọkàntọkàn kó wá ọgbọ́n kó wá ìmọ̀ kó wá ẹ̀kọ́ ìyẹn ni alákọ̀ọ́kọ́ then àmọ̀ràn nínú àmọ̀ràn méje ẹ jẹ́ fún ọ níbi àbí mẹ́rin or márùn-ún alákọ̀ọ́kọ́ ń bẹ tí mo fẹ́ gbogbo àwọn tó ń gbọ́ mi pàápàá jùlọ àwọn ọmọ Ọlọ́run ò ní pé kí wọ́n ní ìpinnu ọkàn láti bá Ọlọ́run rìn lọ́nà tó yàtọ̀ ní ọdún 2026 Acts 11:23 ó ní pẹ̀lú ìpinnu ọkàn ẹ faramọ́ Olúwa so Matthew 19:27-30 Pétérù sọ fún Jésù ó ní Olúwa a ti fi gbogbo lélẹ̀ a ti fi gbogbo ọ̀rẹ́ lẹ̀ a ti fi ṣẹlẹ̀ ó ní kí ló máa jẹ́ èrè wa ṣùgbọ́n Jésù sọ fún lóòótọ́ ni mo wí fún ẹ o ẹni tó bá fi lélẹ̀ tó fi ọ̀rẹ́ tó fi aya tó fi ọmọ lẹ̀ ó ló máa gba ọrọ̀ ọ̀run láyé á dẹ̀ tún gba iye àìnípẹ̀kun so ìpinnu wa ṣe pàtàkì láti lè rí Ọlọ́run ní 2026 personal determination personal decision so ìpinnu ẹ jẹ́ ká lọ ní ìpinnu láti bá Ọlọ́run yìí irrespective of the denomination you attend so a gbọ́dọ̀ ní ìpinnu tó ṣe pàtàkì pé ohunkóhun táwọn èèyàn ò bá sọ Ọlọ́run ni mo fẹ́ bá rìn ní 2026 ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì
ìjáfáfá diligence, ìjáfáfá Proverbs 22:29 ó ní èmi rí ẹnìkan tó jáfáfá nídìí iṣẹ́ rẹ̀, ó ní yóò dúró níwájú àwọn ọba, kò sì ní dúró níwájú àwọn èèyàn lásán. Proverbs 22:29. So ìjáfáfá bóyá àjèrè ọkàn nìyẹn, so ká tún tẹra mọ́, àfàdúrà jagun nìyẹn, tẹra mọ́, akọrin nìyẹn, tẹra mọ́, ìjáfáfá, ṣíṣe déédéé nínú iṣẹ́ tó ń ṣe fún Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. So ẹja tún ṣe in another dimension gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ bá tún tọ́ wa. So ìjáfáfá pẹ̀lú iṣẹ́ yẹn tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ yẹn, so ó máa mú èrè wá. Gan Jésù náà sọ, ó ní níwọ̀n ìgbà tí mo wà láyé, èmi ni ìmọ́lẹ̀ ayé, ó ní èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tó rán mi. John chapter 9 verse 4 and 5. Ó ní kíyèsí nígbà tí í ṣe ọ̀sán, kíyèsí òru ń bọ̀ tí ẹnikẹ́ni kò ní lè ṣiṣẹ́. So ìjáfáfá pẹ̀lú iṣẹ́ tọ́lọ́ ń gbélé wa lọ́wọ́, pàápàá jùlọ àwọn ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ fi ìjáfáfá sí iṣẹ́ yẹn ní ọdún tó ń bọ̀. Then number 3 tó jẹ́ àmọ̀ràn, you should write down the vision and work run with it. Habakkuk 2:3-4. So kí ni a fẹ́ achieve fún Ọlọ́run ní ọdún tó ń bọ̀? What is our vision? What is our mission? So ìgbésẹ̀ wo la fẹ́ gbé lórí ẹ̀? Ṣé a fẹ́ lórí òkè, a fẹ́ lọ fàdúrà ránṣẹ́ àwọn bàbá nínú Olúwa lọ́wọ́ ni, tàbí a tún fẹ́ gbé ìrere yẹn lọ sínú àwọn ọjà, sínú àwọn ibìkan tí ò tí ì dé? So write down the vision, follow it daily and run with it. So ká mú procrastination, àwáwí màá ṣe lọ́la, màá ṣe lọ́túnla, ká mú kúrò, torí pé ọ̀run ṣọ̀fọ̀ lójoojúmọ́, ẹlẹ́ṣẹ̀ pọ̀ tí wọ́n ń kú, ìjọ ló dẹ̀ pọ̀ yìí, ṣùgbọ́n èèyàn mélòó ló ń lọ ọjọ́ ọ̀run? So ọ̀run ṣọ̀fọ̀ lójoojúmọ́. So ká ní àkọsílẹ̀ ìgbésẹ̀ ìran tá a ní fún ara wa, writing down the vision and taking a step to achieve it. Then number 4, ìmọ̀ràn, seek wisdom and search for understanding. Seek wisdom and search for understanding. Ìyẹn ni pé kò sí ẹni tó lè ṣe àṣeyọrí lórí ohunkóhun tó bá dáwọ́lé láì ṣe pé ọgbọ́n Ọlọ́run bá bàkẹ́ ẹ̀. 2 Kings chapter 3, wọ́n ní Solomoni nígbà tó Olúwa ní kó béèrè ohun tó bá fẹ́ lẹ́yìn ìgbà tó rúbọ ẹgbẹgbẹ̀rún fún Ọlọ́run. Olúwa ní kó béèrè ohun tó fẹ́. Ó ní Olúwa, ohun tí mo tó lè ṣe fún mi tínú mi máa dùn, ó ní pé kó fún mi ní ọgbọ́n àti ìmọ̀ tí màá fi ṣàkóso àwọn èèyàn yìí, torí àwọn èèyàn yìí pọ̀. Olúwa ní ọgbọ́n ló béèrè, ó béèrè ẹ̀mí ọ̀tá ẹ̀, ó béèrè owó, ó béèrè aya, ó béèrè ọmọ. Olúwa ní pé nítorí pé ó béèrè eléyìí o, màá fún ẹ ní ọgbọ́n yẹn bí iyanrìn etí òkun, màá tún wá bùkún ẹ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí ẹni náà tó máa ní ọ̀rọ̀ tó ẹ ṣáájú ẹ àti lẹ́yìn ẹ, mi ò ní bùkún ènìyàn tó ẹ. So that is searching wisdom and understanding. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run àti ìránṣẹ́ Ọlọ́run tá a máa wọ́wọ́ káàkiri, tá a máa send account number sórí, ká lọ stop ẹ̀ lọ́dún yìí. Ẹ jẹ́ k'Ọlọ́run ó ṣàánú wa. Ó ní èyàn ò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a bá fi fún látọ̀run. Iṣẹ́ tó o bá ṣe, ìwàláyé Ọlọ́run ayé ẹ̀ ní ó pe oore wá. So search wisdom, search understanding. Ẹ jẹ́ ká fi ọgbọ́n Ọlọ́run kún iṣẹ́ yìí lọ́dún yìí, so that kí gbogbo àwọn tó ti ṣáko kí wọ́n lè rí ní ta gbé dání. Ẹ jẹ́ kí á jẹ́ kí ìmọ́lẹ̀ wa ó tàn. Ó ní kò sẹ́ni tó tàn mọ́lẹ̀ tó fi sábẹ́ òṣùwọ̀n tó máa tàn mọ́lẹ̀ fún aráyé. Ó ní ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa ó mọ́lẹ̀ kí àwọn èèyàn lè yin Ọlọ́run lógo nípasẹ̀ wa. Ẹnu ti kùn wájú. So it's high time we search for wisdom and understanding to what? To preach our gospel to people. Ìyẹn ni number 5, that is Psalm 119, 98-100. Psalm 119 verse 130. The entrance of your word give understanding to the simple. Lórúkọ Jésù yóò dára fún wa. Then number 5, ká kún fún àdúrà, we should increase our intensity in prayer. Luke chapter 18, Jésù sọ pé ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Nígbà tá dé Luke 22 láti 39 sí 46, Bíbélì sọ pé Jésù gbàdúrà ní Gẹ́stímánì, òógùn ojú ẹ̀ dàbí ìrú ẹ̀jẹ̀. Ó lọ bá àwọn ọmọ ẹ̀yìn orí wọn sùn, ó lọ lẹ́ẹ̀kíní, ó lọ lẹ́ẹ̀kejì, ó lọ lẹ́ẹ̀kẹta. Ó ní òkè o, tó bá ti jẹ́ pé oorun lẹ fẹ́ máa sùn, ẹ máa sùn lọ́wọ́ yìí, ẹ máa sùn lọ́wọ́ yìí. Ṣùgbọ́n àkókò kan ń bọ̀
tó jẹ́ pé a máa gba ọmọ ènìyàn kúrò lọ́dọ̀ yín o. Ó ní nígbà náà lẹ́ padà gbàdúrà. And truly nígbà tí Jésù lọ táwọn ọmọ ẹ̀yìn wà ní Jerusalem tí ìlàkọjá dé tí inúnibíni dé tí wọ́n dìde sí wọn láti pa wọ́n máa gbàdúrà nígbà yẹn. So mò ń sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà ká má bàa gbàdúrà. Ìlú wa rí bó ṣe rí lónìí nítorí pé àwa ìránṣẹ́ Ọlọ́run, ìyẹn ìlú Nàìjíríà rí bó ṣe rí lónìí torí pé àwa ìránṣẹ́ Ọlọ́run ajá Ọlọ́run kulẹ̀. So we should increase the intensity of our prayer. We can create a prayer group, we can create a prayer platform, so to pray more. If there is a man that can pray, there is a God that can answer. Bí ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn. Then ẹlẹ́ẹ̀kẹfà, make a new friends. Make a new friends. So ká wá ọ̀rẹ́. Jésù náà ní ọ̀rẹ́. John 11:32 wọ́n pè ní Lásárù, ó ní ọ̀rẹ́. So ká wá ọ̀rẹ́ tuntun, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ìlépa wọn, ìròrí wọn ó jẹ mọ́ titi wa náà. Ká wá wọn, ká gẹ́ẹ̀tì ọ̀rẹ́ kún ọ̀rẹ́ gidi, kì í ṣe ọ̀rẹ́ tí ó mú ẹ lọ síbi tí ayé ò ti bàjẹ́ o. Get a new friend, search for a new friend, and you will see that things will change for better in our life. Àwọn ìmọ̀ràn ìkeje tó wá parí ẹ̀ òun náà ni pé ká gbìyànjú láti jèrè ọkàn. So plan another strategy to evangelize the gospel. Láti jèrè ọkàn. Bíbélì Paul apostle ó sọ wípé mo gbé tèmi ò bá kéde ìyìn rere, ó ní mo gbé, ó ní àìgbọ́dọ̀ má ṣe, ó ló wà lórí mi. So a gbọ́dọ̀, àwọn ọmọ Ọlọ́run àti àwọn ìránṣẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ map out strategy tá a máa gbé ìjèrè ọkàn gbà ní ọdún yìí láti jèrè ọkàn sínú agbo Kristi. Bíbélì sọ pé iṣẹ́ pọ̀ nínú ọgbà àjàrà ṣùgbọ́n alágbàṣe kò tó nǹkan. Èyí ni àwọn àmọ̀ràn mi. Eléyìí tí màá tún fi kún náà ni pé ẹ jẹ́ á fi gbẹ́kẹ̀lé wa gbogbo àwọn ọmọ Ọlọ́run, má gbẹ́kẹ̀lé ènìyàn. Ó ní ọkàn ènìyàn burú jáì, Jeremiah 17, ó ní ta ló lè mọ̀ ọ́. So má gbẹ́kẹ̀lé ènìyàn lọ́dún yìí. Kò sẹ́ni tí ò lè ṣe bí ènìyàn because we are human being. Ṣùgbọ́n ẹ jẹ́ á fi ìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Tá a bá ti ń wo Ọlọ́run, tá a ń wo Kristi, tá a dẹ̀ ń wò lójó òun nìkan, yóò padà yọ sí wa nígbà tá a lérò. Àwọn ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Ọlọ́run ní gbogbo ayé òun ni ìyẹn. Orúkọ mi àti nọ́mbà gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè àbí. Bẹ́ẹ̀ni. Orúkọ mi òun náà ni wòlíì àti àlùfáà Olúwarótìmí Ọládòṣù. Nọ́mbà mi WhatsApp, ẹ lè pè mí ní WhatsApp, ẹ lè ṣáàtì mi ní WhatsApp, ẹ dẹ̀ tún lè pè mí sórí ẹ̀. Òun náà ni 081 41 43 6932. Lẹ́ẹ̀kan sí 081 41 43 6932. Mo súre fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní gbogbo àgbáyé. Mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ méje. Tó o bá ní omi o lè gbé sílẹ̀, o bá ní òróró o lè gbé sílẹ̀. Ọdún tuntun ló wà yìí, ọjọ́ kìíní ọdún. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ, ọdún tó ń wọ̀ yìí, tọdún tó bẹ̀rẹ̀ lónìí, ara máa tù ẹ́ ní gbogbo ọ̀nà. Àmín. Àsọtẹ́lẹ̀ kejì, gbọ́ ìrìn àjò ìnira tó rìn ní 2025, bó o ṣe wọ ọdún tuntun 2026 yẹn, ìrìn àjò yẹn dópin bẹ́ẹ̀. Àmín. Àsọtẹ́lẹ̀ kẹta, gbọ́ ègún ilé yín tí kì í jẹ́ kó débi gíga. Ṣe àmì tó lé o gbogbo ènìyàn tó ń gbọ́ mi ní àgbáyé, lórúkọ Olúwa àwọn ọmọ ogun, ègún yẹn parẹ́ lórí ẹ bẹ́ẹ̀. Àmín. Àsọtẹ́lẹ̀ kẹrin, ráìbíndàkúlì àgàtàkìbà. Ọlọ́run májẹ̀mú, mo sọ tẹ́lẹ̀ sí ayé ọmọbìnrin tó ń gbọ́ mi yìí. Ọfà tó fẹ́ tí wọ́n fẹ́ rán sí ọ láti jẹ́ kí ẹ̀jẹ̀ máa yà ní ara ẹ̀, àmì ni kò ṣe ọfà yẹn padà sọ́dọ̀ ẹni tó ta. Àmín. Àsọtẹ́lẹ̀ kẹrin, mo rán àṣẹ jáde sí gbogbo ọkàn tó ń gbọ́ mi, ẹ̀yin oníṣẹ́ owó àtẹ tó ń gba iṣẹ́ tó máa láǹdì ẹ sí ẹ̀wọ̀n tí wọ́n á fi gbàgàn sí ẹ lọ́wọ́
ní ọdún yìí kò ní ya wájú ẹ. Àmín. Àsọtẹ́lẹ̀ karùn-ún Raina Bakuli Ega Saida ó ní o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe é láṣẹ pé o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi o bàbá ṣe é láṣẹ pé o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ o bàbá ṣe é láṣẹ pé o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi o bàbá mi ṣe é láṣẹ pé mo sọ tẹ́lẹ̀ sí ayé ọmọkùnrin yìí ohun rere tó dáwọ́lé ní 2025 ṣùgbọ́n tó ṣàṣeyọrí ẹ̀ bó ṣe wọ ọdún tuntun yìí lórúkọ Jésù wọ́n máa kí ẹ kú oríire lórí ẹ̀. Àmín. Àsọtẹ́lẹ̀ kẹfà mákínà rúbà àìlíàgàtàbíà ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹjẹ́ àjọ ṣàmì àṣẹ iná àti agbára tí kò ṣeé mú tí kò ṣeé ta lọ́bà tí kò ṣeé ṣe níbi ẹ ṣàmì ní gbogbo ibi tó ti gbọ́ mi lágbàáyé àṣẹ yẹn wọ ara wa. Àmín. A ò ní ṣe dádúró. Àmín. Gbogbo ẹni tó fẹ́ fi ẹ́ gba promotion o tàbí tó fẹ́ gbé ẹ wò tàbí tó fẹ́ wò pé ṣé ọ̀gbẹ́ni yìí lágbára ẹnikẹ́ni ó ní kò sóhun ìjà tá a gbé dìde sí wa tí ó ṣe wá níbi àwọn káwọn tó bá dìde sí wa ní ìdájọ́ ó là máa dá wọn lẹ́bi gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátá gbogbo ẹni tó bá dojúkọ wá lọ́dún yìí ogun ọ̀run á gbá wọn wọlẹ̀. Àmín. Àsọtẹ́lẹ̀ keje mo gbàdúrà fún ìlú Nàìjíríà gbogbo májẹ̀mú tó fẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣà tó máa di ọlọ́mọ mọ́mọ́mọ́ gbogbo ìpinnu òkùnkùn lórílẹ̀‐èdè Nàìjíríà láti pa wọ́n lẹ́kún pàápàá jùlọ àwọn onígbàgbọ́ Ọlọ́run tí ń gbé ní ọ̀run tó ń ṣe ohun tó wù ú lónìí ó yá ìpinnu yẹn bàjẹ́ bẹ́ẹ̀. Àmín. Gbogbo ẹni tó ń béèrè fún àánú Ọlọ́run tí máa ṣàánú ènìyàn ó ní kì í ṣe ẹni tó fẹ́ tàbí ẹni tó sáré bí kò ṣe tèmi Olúwa tó ń ṣe àánú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìtọ́jú àánú tí wàá fi dé àga ọba tí wàá fi jókòó lórí àga ọba ní ọdún 2026 yìí òjò àánú yẹn rọ̀ ní ẹ lórí bẹ́ẹ̀. Àmín. Ó ní jèwò ògo. Àmín. Wọn ò ní padà rẹ́yìn ẹ o ní ọdún 2026 yìí ẹ̀rí tó máa mi ayé Ọlọ́run ìpè mi Ọlọ́run àwọn àpọ́stélì Ọlọ́run apọ́stù Ayọ̀ Babalọ́lá ó máa yànjẹ́ fún ẹ. Àmín. Wàá ní ọ̀rọ̀ ẹ̀rí wàá sì gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ lÓlúwa wí kò yí padà Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun àwọn èèyàn ń fẹ́ láti mọ orúkọ iléeṣẹ́ ìránṣẹ́ yín. Yes, orúkọ iṣẹ́ ìránṣẹ́ mi òun náà ni Mountain of Comfort Apostolic Church a wà ní number 4 Sherifatu Daramola ní opposite Fidelity petrol station ní ìlú Abárànjẹ Òkèrúbè after Ìkọ̀tún ní Èkó Mountain of Comfort Apostolic Church orí òkè ìtura Mountain of Comfort Apostolic Church orúkọ iṣẹ́ ìránṣẹ́ wa ni a wà ní number 4 Sherifatu Daramola ní opposite Fidelity petrol station ní ìlú Èkó. Inú mi á dùn tó bá pè mí láti gbàdúrà fún ẹ. Ọlọ́run sì ń gbọ́ àdúrà bíi ti gbani o àṣẹ sì wà o májẹ̀mú dẹ̀ sì wà àwọn tó sì dúró ti Ọlọ́run wọ́n wà o o lè ti rí ìjákulẹ̀ àwọn kan lè ti ṣe oríṣiríṣi fún ẹ bẹ́ẹ̀ ni àwọn olóòótọ́ wọ́n sì wà tá a bá jọ sọ̀rọ̀ pọ̀ inú mi á dùn láti pray fún ẹ wàá dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀. Ẹ ṣeun wòlíì Ọládòsù Olúwarótìmí ẹ ṣeun púpọ̀. Tóbi Fásùgbà ló kọ mi ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé kí lè ro tiyín ẹ jẹ́ àmọ́ ní comment section. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ̀ ń tì wá lẹ́yìn láti ìbẹ̀rẹ̀ ọdún títí dòpin ọdún tá a fi wá wọ 2026 yìí gbogbo yín pátá ibi ẹ ti ń mú kò ní tán bẹ́ẹ̀ o ibi ẹ ti ń ṣàtìlẹ́yìn fún Bembeyeke TV kò ní tán bẹ́ẹ̀ láéláé. A fẹ́ fi dá yín lójú pé àti látòrí adarí títí dórí akóròyìnjọ àpò ètò jọ tó fi dórí olóòtú àti àwọn òṣìṣẹ́ ìkànnì yìí pátá là ń sọ pé ẹ ṣeun o ọdún yìí á yàgò fún gbogbo wa o Tóbi Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bembeyeke ẹ máa pín fáwọn ẹlòmíín lónìí Bembeyeke.
Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹwà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹwà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹwà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.